few things bíi tí mo dé bá gan ni mo ti máa start. Nǹkan tó happen ni pé ṣe rí kéèsì bí mi ṣe study kéèsì lóòótọ́ kí wọ́n ṣe kéèsì tó jẹ́ wípé ó yẹ kó nira tàbí kéèsì tó jẹ́ pé ó yẹ kó take long like this. But kìíní kan for the fact that àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé àwa táwa ń sọ̀rọ̀ put into consideration. Mi mọ iye àwa tó jẹ́ wípé a ò sí ní country tó yẹ ká gbénu Nàìjíríà, even tá a bá gbénu Nàìjíríà gan tá a gbénu Nàìjà. Ó dẹ̀ ń dùn mí wípé ó yẹ kí àwa gangan fúnra ara wa mọ̀ pé Nàìjíríà kò kìí ṣe ìlú tí nǹkan ti ń work. I will start from iná. Ẹ gbọ́, ṣé ó ń work ni? I will start from omi. Ṣé ó ń work ni? Ayé Tinubu. That is where I will start my submission from. Ayé Tinubu. Ṣé nínú history Naija ẹ ti ra epo ní 1,000 plus rí? Nǹkan ò work. Dubai bó ṣe kéré ń bẹ̀ yẹn, bó ṣe kéré tó jẹ́ pé gbogbo population wọn ò ju kò tó Èkó. There is a price control. Eléyìí ló mú mi rántí tẹ́ fi mọ̀ wípé everybody wọ́n máa ń ṣe nǹkan tó bá wù wọ́n ní Nàìjíríà ni. Ẹ jẹ́ lọ wá tí kò mú bọ̀ wá. There is no price control. There is no there is nothing organic. Mo fẹ́ sọ nǹkan. Nígbà tí wọ́n bá ti sọ̀rọ̀ tán wàá sọ̀rọ̀ tí. Fún ìdí èyí pọ́blẹ́mù tá a ní Nàìjíríà gangan nìyẹn. Ìdí nìyẹn tí ọ̀rọ̀ justice kò fi falẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ní ìsìn ìrírí nǹkan tó sì ṣe jú mi báyìí tí mo fi jú ara. Kò kí ṣe pé wọ́n sọ gẹ́gẹ́ bí ìtàn tàbí mo rí kà tàbí mo rí wò lórí fíìmù. Ó ṣẹlẹ̀ pé nígbà tí mo wà ní Dubai many years ago, màmá kan wá láti Èkó, àwọn sugar mummy ni tó máa ń gbé kọ̀ǹténà bíi 8 10 yẹn ni. Èmi mo ṣe visa yẹn woman yẹn wọlé. And the container, visa, property àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ mo pé nígbà tí ìyá ìdé mo lọ gbé ní airport, a gbé lọ sí hotel tí mo book fún. Ó ní tó bá dàárọ̀, àwọn executive people báyẹn tó bá ti di I have to know their movement, gbogbo nǹkan tó bá need. Nígbà bá dàárọ̀, ó ní kí wá rí òun lóòótọ́, mo wá rí lóòótọ́, wá sọ fún mi ní ká jókòó ká sọ̀rọ̀ nǹkan tó ń wá ṣe ní Dubai. Ó ní company tó ti ń ṣe àwọn tó máa bẹ̀rẹ̀ tó máa ń ṣe sínú agolo. Òun wá fẹ́ ṣe orúkọ ara ẹ̀ sí, kán bá òun ṣe ní orúkọ ara ẹ̀. Then ìyẹn nìkan kan, ó tún wá ní agenda nínú ọkàn, nǹkan tó fẹ́ ṣe nínú ọkàn. Kẹ́ fi máa wo bí country yẹn ṣe wọ́n ti dòbu, wọ́n ń lọ backward. In tó ṣe ojú mi ni mò ń sọ fún yín yìí o, kì í ṣẹ̀yìn mi. Ǹjẹ́ tó bá jẹ́ pé ó ti bá mi discuss gbogbo nǹkan tó ti wà nínú ọkàn ẹ̀, bá ti fún náà advice pé nǹkan báyìí kò ṣe rí bẹ́ẹ̀. Ǹjẹ́ gbà pé tèmi ti ń tòótọ́ ẹ̀yin panelist àtàwọn tó wà ní comment section ló bá dàrọ̀ bó pé woman sínú mọ́tò mo drive ẹ lọ sí a big company ní Dubai. Nígbà tá a máa fi débẹ̀ o, gbogbo wọn director of production gbogbo wọn pápátá, àwọn manager director oríṣiríṣi wọn fẹ́ ṣe jókòó lórí tébù nìyẹn. Ojú gbà mí tì nínú ibẹ̀ ni woman yẹn Yorùbá. Nínú ibẹ̀ ni woman ti ń sọ fún mi ló ti ń sọ wájú gbogbo èèyàn wípé kí n kọjọ kan jẹ́ kí n excuse àwọn èmi tí mo gbé wá ìwọ tó dé ní Dubai rí. Ojú bá gbà mí tì nínú gbogbo ìlú mo kọ̀ra gbé báàgì mi no problem, mo bá excuse wọn nínú meeting. Yorùbá. Ǹjẹ́ bá nígbà tí mo excuse wọn nínú meeting yẹn ni mo bá lọ jókòó ní reception. Èmi tí mo mọ ìwà tó sọ nǹkan tó bá wá gangan ju pé mo fẹ́ ṣe tó máa bẹ̀rù lọ. No problem, even bó ṣe èmi náà ni mo máa gbé shipment 10 tó fẹ́ ṣe máa gbé lọ sí èkó náà. Màá dẹ̀ rówó mi in dollars. Ẹ̀yin tèmi tòótọ́ níbí. Mo kàn sọ story yìí ká máa fi gbogbo kíní ká máa fi kẹ́kọ̀ọ́. Ẹ wá sọ pé àrí justice, ẹ wá sọ pé Nàìjíríà yẹn máa tòrò. Well, mo fi gbogbo ẹ̀ sọ̀wọ́ lọ. Ẹ wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀, mo lọ jókòó tèmi. Ní woman ẹ̀ bá tébù kọ̀ǹténà tó fẹ́ ṣe, ó fẹ́ ṣe kọ̀ǹténà 10 lọ sí Èkó. Ó dẹ̀ fẹ́ fi orúkọ ẹ̀ sí alájà kìíní kankan. Ẹ mọ̀ branded one. Nígbà bá yá, ẹ mọ̀ nǹkan tó sọ fún wọn. Ṣé mo wí pé tí wọ́n bá ṣe tòmátò tán àti láti kékeré, wọ́n máa ń kọ gbogbo
lára àti percentage gbogbo quality tomato yẹn because wọ́n ní quality control níbẹ̀ gbogbo countries ló ní. Woman yẹn ní tó bá ṣe pé 100% ní capacity tí wọ́n máa ṣe ó ní kọ́ bọ́ọ̀ ṣe ní 10% ìyẹn ní 10/100 ìyẹn ní wípé gbogbo ingredients àwọn nǹkan tó yẹ kó ṣe ara lóore kí wọ́n yọ gbogbo ẹ̀ kí wọ́n bọ́ọ̀ ṣe ní 10/100. What? Àwọn production manager gbọ́n bá dìde wọ́n ní àwọn ò lè ṣe ó ń pressurize wọn láwọn ò lè ṣe wọ́n ní kó jọ wọ́n ní ṣó ti discuss pẹ̀lú arákùnrin tó wà níta yẹn ó ní no ó ní kò nídìí wọ́n bá ní kọ́ lọ pè mí wá wọ́n ṣe pè mí wá nìyẹn wọ́n bá pè mí wọ́n ní ṣé mọ̀ nǹkan tí wọ́n máa sọ wọ́n ní mi ìmọ̀ anything ní wọ́n sọ fún mi pé nǹkan tó ń sọ fáwọn ni pé káwọn lo standard product tó máa wá sí Nàìjíríà country yẹn ẹ wò ẹ ní ìdàdúrà ó ní káwọn lo standard product tó máa wá sí Nàìjíríà container 10 40 feet tó bá ti wá lo standard yẹn á wá jẹ́ 10/100 ìyẹn percentage àwa lò wọ́n á dẹ̀ korúkọ ẹ̀ sí alájà sososososo ní Èkó àwọn sọ pé náà ní sorry wọ́n ní kíkọ orúkọ ẹ̀ sí kọ́ ni problem but there is a quality control kódà tó lè jáde ní Dubai ó gbọ́dọ̀ ní quality control especially nǹkan tó ń consume ni ẹ wá ní ikú Mohbad ó ń falẹ̀ kò sí ní falẹ̀ now wọ́n wá sọ wọ́n ní sorry wọ́n ní kó ní wípé Dubai bó ṣe wà yìí wọ́n ní kò sẹ́nikẹ́ni kò sí company tó lè ṣe fún inspection máa wá láti ọ̀dọ̀ àwọn government laptop bẹ́ẹ̀ wọ́n wá inspect nǹkan táwọn ń gbé jáde quality control èmi àti ìyá ìmọ̀ bá ìtìjú bá èmi gan fúnra mi mo dorí kodò nínú ọkàn mi sì bàjẹ́ mo gbé woman yẹn nínú mọ́tò mi aláti máa lọ inú mọ́tò mo ti sọ fún alájà kan tẹ́ ṣe ẹ dójú tì mí ẹ bà mí lójú jẹ́ ẹ tó orílẹ̀-èdè wa lójú jẹ́ èmi máa ń lọ sí court mo lọ ṣe interpreter àwọn tó bá jalè àwọn tó bá ṣe èmi ní ó máa ń pè tó máa ń jí mi tó ń fún mi tó ń jẹ́ kí n fọkàn balẹ̀ pé kí n wá interpret nínú high court wọn bẹ̀rẹ̀ torí wọn ò gbọ́ yóò bá wọn gbọ́n kankan èmi ni mo bá interpret fún wọn bẹ̀rẹ̀ àwọn ọmọ wa tó wà nínú jail èmi mo ń bail wọn out a lot of things I'm doing it so now that was then kí ni mo wá ń try láti fàyọ fún wa mo ń try láti fàyọ fún wa ká lè mo ń try láti educate wa ká understand wípé ọ̀nà àmúkùn ẹrù ẹ wọ́ ẹ má wo òkè ìsàlẹ̀ ní ẹ wo ṣe rí a lot of things ló ń go wrong ní Nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé òun ló ń fa justice ló dẹ̀ fa ìlọsíwájú orílẹ̀-èdè yẹn ẹnìkan sọ lẹ́ẹ̀kan wọ́n ní the whole Bọ́lá Ìgè chief justice of the whole federation kú wọn ò rí wọn ò tiẹ̀ kò sí wàhálà bíi ti ọmọdé yìí orí tọmọdé ìgbé wálé ayé ni abẹ́ẹ̀rí ni the whole Délé Gíwá mo ti sọ̀rọ̀ yẹn darí lónìí the whole Délé Gíwá kú is a journalist letter bomb ni wọ́n fi pa ìjà gbọ́rù ẹ̀ mọ́ ìjẹ́ wọ́n fà bí oṣù mélòó kan Délé Gíwá ẹ ti gbàgbé ni ẹ bá gbàgbé Nigerians àwọn tètè gbàgbé nǹkan Bọ́lá Ìgè ti gbàgbé ẹ̀ nìyẹn ṣe bí àǹtí ní Kẹ́hìndé níyàwó ẹ̀ náà Bọ́lá Ìgè kú àfa wàhálà ètò báyìí àwọn EndSARS àwọn náà tún kú kéèsì tí wọ́n wà ń bẹ̀ ẹ wá ní kọ́ńtì yẹn kọ́ńtì tó wọ́n ní làákàyè ni wọ́n mọ tí wọ́n ń ṣe irọ́ ni wọ́n mọ tí wọ́n ń ṣe so therefore amókùn tó lọ ń wọ́ yẹn látòkè yẹn ìsàlẹ̀ ní ẹ wò the foundation of that country is not kò wà standard at all we are suffering country yẹn suffer seriously on suffer lórí corruption ẹ wá ń lọ fà á tẹ́fìrí tá a fi rí dc tí wọ́n máa pera wọn on God all stations settled you know the meaning all stations settled all station fi máa settle lórí phone all station bàbá mi kò ọmọ ẹ̀ dìgbàdìgbà ó gbé dé station wọ́n ní bàbá yìí ò lágbára wọ́n ní ó kọ statement kò lágbára láti lè kọ́ ọwọ́ ẹ̀ ń gbọ̀n ẹ̀jẹ̀ gan ṣe overflow ẹnìkan wá ọ́fíìsà wa gbà pé ẹ máa dictate fún mi èmi yóò máa kọ sílẹ̀ nígbà tó ń bá bàbá Mohbad kọ sílẹ̀ on God all stations settle láti pe DPO níbẹ̀ nínú ibẹ̀ yẹn o àwọn ti wá àwọn tó wà ní òkè ẹ lé wọn jáde ẹ̀dẹ́gbọ́n máa lọ wọn láti sọ bàbá ẹ lọ gbé ọmọ yín sí kọ́ńtírì wo náà ti ń practice yẹn ju ẹgbà mi ṣe ẹ̀ ń wò mí ní ìran ni kọ́ńtírì wo ni wọ́n ti ń practice kìíní ẹ̀yin kò tẹ́ wà
wà nínú comment section ẹ̀yin tó jẹ́ pé jẹ́ panelist níbo ni wọ́n ti ń practice kìíní ní orílẹ̀-èdè àgbáyé in a standard world. Nàìjíríà nìkan náà ló ń ṣẹlẹ̀ ibẹ̀ náà ló sì máa ń ẹ ṣẹlẹ̀. máa ṣe wọn máa omofin ẹ gbà mí orílẹ̀-èdè wo ni wọ́n ti ń practice nǹkan tá à ń ṣe yẹn tó dẹ̀ máa mú yẹn dé. London tí mo wà yìí kò lè ṣẹlẹ̀ láéláé kò lè ṣẹlẹ̀. Okay, for example post kan ni mo post ní àná àbí ní ti èmi tí àwọn lasma lẹ́kọ̀ọ́ ní broad day lẹ́pọ̀ nínú mọ́tò yín mi tó ti lọ háyà mọ́tò yẹn wá lẹ́ bá páàkì síwájú wọ́n máa pọ̀ gan ní wọ́n bá páàkì síwájú mọ́tò kan ní mọ́tò dánfó lẹ́kọ̀ọ́ ìwé ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. Ǹjẹ́ mo ti ń bára wọn fà á kí lẹ fẹ́ gbà lọ́wọ́ ń dánfó ẹni tí ò rówó san owó ilé kò rí san kí lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn. Ǹjẹ́ gbà pé àwọn èèyàn ń tà láti bá wọn parí ìjà yẹn ní ìmọ̀kọ́ tó ṣẹlẹ̀ níwájú mọ́tò yẹn bí gbogbo ẹ̀ ṣe gba iná nìyẹn kí gbogbo àwọn èèyàn dúró. Dánfó mi àgbà wa ló ń ṣe o. Ẹ máa ṣe bí gbogbo ẹ̀ ṣe laná nìyẹn no control bó ṣe laná nìyẹn àwọn èèyàn máa dúná mà ní láti inú mọ́tò dánfó yẹn bó ṣe laná nìyẹn táwọn èèyàn ń dúná táwọn làásán bá kó sí mọ́tò kan sá wọ́n ní ẹgbẹ́ wọn mú ẹdẹ wọn mú èrò nǹkan kékeré kọ́ lọ̀rọ̀ yìí. Nàìjíríà ò ní sítándàdì sẹ́ ikú ọmọdé yìí bí wọ́n láti sọ fún bàbá Mohbad nígbà kan ẹ máa gbógun yìí lọ ìlú wo ni wọ́n ti ọlọ́pàá wo ló sọ ìlú wo náà ti ń ṣe òkú. Nímú lẹ́yìn ìgbà yẹn láìpẹ́ jọjọ I think should be few months ago tó gbé mọ pé pàtó ló fẹ́ lọ gbà ní police station. Àwọn ọlọ́pàá ẹni sọ pé bàbá ìwò mọ̀yọ̀ wa lẹ́nu máa lọ kò sí ó ti ṣẹlẹ̀ náà kò síbi tí mi ṣe kò sí wáyé. Ìlú wo ni wọ́n ti ń practice? Imagine that. Ẹ tún fi tó ara yín gbọ́ ìlú wo ni wọ́n ti ń practice yẹn? Ẹ bá sọ pé wọ́n rí òkú mọ́lẹ̀ wọ́n wù jáde. It doesn't matter in as much ọjọ́ tẹ́ bá ti gbé òkú yẹn wọlé all stations settled case closed. Exhibit ni nǹkan tó wà nílẹ̀ yẹn problem ló jẹ́ fún wọn. Ọjọ́ tí wọ́n bá ti dá ọjà tí èèyàn bá jí tán bá ti dá padà sínú ṣọ́ọ̀bù yẹn all stations settled case closed. Case closed. Tẹ́ bá ti dorí ọmọ yẹn mọ́lẹ̀ ní tí gbogbo wa ń wò wá bá ṣe ń sọ this is very good conversation but tẹ́ bá ti dorí ọmọ yẹn mọ́lẹ̀ it's an exhibit A and the problem tó wà wà bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé stealing case is a murder case. Homicide ni wọ́n ń pè é ẹ̀sán homicide case lélẹ́yìí kì í ṣe case tó pa máma gbàgbé bí ọtí èèyàn ti kú ó ti involve. Ẹ tí wọ́n wọ bíi ti Nàìjíríà bíi ti case wá gbà tó jẹ́ kí ọwọ́ mi apá mi jábọ́ ó ní wípé this particular boy. Yóò ní jábọ́ o dádì mi apá yóò ní jábọ́ láṣẹ. Nínú kéèsì ni èèyàn 15 wà nínú ilé ẹjọ́ ṣe ẹgbà mí èèyàn 15 wà nínú ilé bí mo ti ń sọ̀rọ̀ yìí kò sí ẹnikẹ́ni tó wà láti ìgbẹ́ nínú wọn. Kíkó sẹ̀bù ṣẹ́rí ìgbà tí irú mi ṣì wà ní kékeré I think I could remember when I was in secondary school ní early 80 gba mo fẹ́ kọ WAEC ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ilé dáàdì mi sóyè yín ó ṣẹlẹ̀ ní ilé dáàdì mi so mi lè gbàgbé sórí yẹn láyé woman yẹn one of our tenants ni ó ṣe lémi ṣẹ̀gbọ́n tó bá ti ṣènáwó oríṣiríṣi àwọn èèyàn ló wá síbẹ̀ so there is one woman tó wọlé tó jí napkin ṣe rárá standing ṣe mọ̀ pé wọ́n lu ọmọbìnrin yẹn wọ́n bẹ̀rù ọwọ́ ẹ̀ o ibi tó láyàdé wọ́n tún wá lọ mú ọlọ́pàá wá ṣàgbọ́gbà tó mú ọlọ́pàá dé ṣé bí àwọn tó jà ló yẹ kó mú lọ àbí bẹ́ẹ̀ kọ́ tó yẹ kó lọ sí àyésọ ìyẹn ní police station yẹn gbogbo àwọn tó wà tó pátápátá tó ń bá at that moment náà kó lọ o kò sí ẹ tó jáde láì mọ́ fowó béèlì rẹ̀ wọn pààyàn pọ́kànjà ni o how much more àwọn tó wà nílé ibi tí wọ́n ti rí tọ́ta ẹ̀jẹ̀ sílẹ̀. In fact, I tell this country. Because the way I move forward, I go backward again and I stand in the middle. Why? The reason to be in the way, ṣé ní tábà kan debate ní gan yẹn ó wà ní mọ́ṣúárì ààrẹ ò pé mọ́ wọ́n gbé lọ́lẹ̀ wọ́n kan lọ́rùn ẹ̀jẹ̀ wá yọ wọ́n rẹ́jẹ̀ nílẹ̀ lẹ́nu pọ́ sí àdó wà ń bẹ̀ ó ju aṣọ funfun sí ó ju gbogbo ẹ̀ sí ìyẹn là ń sọ̀rọ̀ lórí ẹ̀ ni. Àníyàn 15 wà nínú yàrá wọn ò mú
mú ẹnikẹ́ni kí wọ́n ti. ọ̀rẹ́ èèyàn kan gbé inú wọn kán dìde ní wọn àti Wùmí kán wọn ò pẹ́sẹ̀ fẹ́ wọn. ẹnikẹ́ni tí wọ́n mú níbẹ̀ up till now because in a civilized world eléyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n tó wá já yín ní ẹ jẹ́ ń já yín sí nǹkan tó ṣẹlẹ̀ sí èmi alára gangan ní London lélẹ́yìí. Mo kàn fẹ́ sọ eléyìí fún yín kẹ́ fi ṣe àríkọ́gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí èmi because I always gẹ́gẹ́ bí Hausa sọ fún yín tẹ́ bá ń polówó ọjà lọ fún Hausa á ní ṣó ti ṣe eré ẹ má sọ pé this is magane kú tí wọ́n ké magane tí wọ́n kúkúrú magane tí wọ́n báyà á ní ṣó ti ṣe eré. Now ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín mà nǹkan tó ṣe mí rí lélẹ́yìí ní London ǹjẹ́ gbà wípé ọjọ́ kan àbúrò mi tó wà ní London bí ṣé máa wọn kíní tó máa ń sẹ́ndì lórí WhatsApp káàkiri tó máa ń sẹ́ndì yẹn ọmọ kékeré àwọn wọ́n pè ní ọ̀dọ̀ wa ní child abuse. Ó bá sẹ́ndì nǹkan tó ṣẹlẹ̀ láfíríkà ní o mi mọ pàtì tó ti ṣẹlẹ̀ láfíríkà nílé ilẹ̀ lábàrá láfíríkà ń bẹ̀ yẹn ẹ mọ̀ tó mọ ilé ilẹ̀ lábàrá mud house yẹn. ẹ̀pà alábàrà àwọn ilé alámọ̀. Ẹnìkan wá ń ṣe fídíò yẹn níbẹ̀ yẹn ọmọ kékeré kan wà níbẹ̀ tó dàbẹ̀ ni pé ọmọ kékeré sì fẹ́ẹ́ rí small girl olóyún. Èmi wá ń wọ́ndà nígbà tábúrò mi ṣe ń dẹ̀ sí pé mo ló ti rí fídíò yìí ó ní láti Nàìjíríà mo bẹ̀ mo pé ẹnìkan wá ń tẹ̀kì fídíò wọn wá fọ́n káàkiri àgbáyé mo làbúrò mi wá sẹ̀sì mi mo wá wò mo ní that is very very bad sad mo ní nǹkan tá à ń sọ lórí Áfíríkà ó mà ti tán àṣé wọ́n ti ń wá mi ní UK tí mi ò mọ̀ mo fi ń sọ fún yín kẹ́ fi kẹ́kọ̀ọ́ ìrírí làgbàlẹ̀ ayé kí ló ṣẹlẹ̀ gan so nǹkan tó wá ṣẹlẹ̀ kábàáwò ni wọ́n ṣe ń wá mi. Tap your screen please tap your screen. Àwọn Google WhatsApp mami. any email any pictures tẹ́ ẹ bá tán bá ti sẹ́ndì sí yín through WhatsApp yín gbogbo fóònù ló ní Google so kinní kan wà bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní so kẹ́ fi kẹ́kọ̀ọ́ ni kẹ́ fi mọ̀ pé nǹkan tó ń gòrò Nàìjíríà orí wọn ti nọ́ọ̀kì bẹ́yẹn wọ́n ń pè ní synchronize ní ìmọ̀ wípé nígbà tí bọ́ọ̀yì ti sẹ́ǹdì ẹ̀ sí mi mobile phone mi ti lọ synchronize ẹ̀ through Google ó wá lọ save ẹ̀ sínú iná Google lọ́hùn nígbà tó save ẹ̀ sínú Google ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ àwọn Google ló wá lọ páàsì information yẹn fídíò ọmọdé yẹn wọ́n wá lọ páàsì ẹ̀ fún National Crime Agency ní United Kingdom. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ fi kẹ́kọ̀ọ́ torí ìrírí òun làgbálẹ̀ ayé I've seen a lot làwọn ọlọ́pàá bá ti ń wá mi for 3 years èmi ò mọ̀ wọ́n ń wá mi wọn ò wọ aṣọ láti kì í sọ́dárí ọlọ́pàá police station bẹ́ẹ̀ yànjú àtó fighting o ná ẹ mọ̀ tó mọ̀ national ẹ lọ Google ẹ̀ national bíi Abuja National Crime Agency torí wọ́n ní má sọ fún ẹnikẹ́ni wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi kìíní yẹn ń gbámú tó dẹ̀ wà ní jéèdì mo ti ń bá ẹ sọ̀rọ̀ yìí. nígbò wá yá kẹfì mọ̀ pé Nàìjíríà is not a country tó jẹ́ pé nǹkan ti ń work. now ni wọ́n wá ń wá mi nígbà tí wọ́n wá ń wá mi mo lọ sí yunifásitì wọ́n ń wá mi mo ti páàkì mo fẹ́ kúrò nílé tí mo wà because it's not convenient for me. ǹjẹ́ bí mo ṣe ń wọlé báyìí wọn sọ jáde wọn kódà wọn fi sí ní police station gbogbo wọn bí mo ṣe ń wọlé báyìí àwọn èèyàn bíi 4 wọ́n ti jẹ́ kí n wọlé dáadáa wọ́n ti print picture mi sí A4 paper nǹkan tí mo fojú ara mi rí ni wọ́n wá páàkì ní ká páàkì tí mọ́tò wà ń bẹ́ẹ̀ báyìí mo ṣe wọlé báyìí wàláì wọ́n bá tẹ̀lé mi lẹ́yìn ni mo ṣe wọlé báyìí tìbọn pistol ni wọ́n gbé jáde mo ní amúrọ̀bà kẹ̀ ọ̀rọ̀ kékeré lọ̀rọ̀ kọ́ yìí náà bá gbé picture mi já wọ́n ní sí mo rí bí arákùnrin tó wà bẹ́ẹ̀ wọ́n ní mo lé mi ní wọ́n ní kí ló dé A4 paper mo ní kí ni mo ṣe wọ́n ní tí n bá ti dé ọ̀dọ̀ wọn láwọn àṣọ fún mi mo ní dọ́dọ̀ yín bo kátó wí kátó fọ̀ wọ́n ní tí n bá sáré àwọn á fi ìbọn fọ́ mi lórí dànù wọ́n ní this is a national crime issue mo ní ṣé mo jalè ní nǹkan emotional mi nǹkan lómi bá ń jáde lójú mi wọ́n ní kí ní sùúrù náà bá páàkì gbogbo device mi tó wà nílé mo ní àwọn device tó pọ̀ because I love device so much electronics mo ní wọn tó pọ̀ náà bá páàkì gbogbo ẹ̀ pátápátá wọ́n gba gbogbo password
wọ́n mú ṣe rí àwọn kóòdù tẹ́ ń lò tá ń lò yẹn àwọn information máa ń wà nínú ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ information wà nínú kóòdù yẹn náà kó gbogbo ẹ̀ pátápátá nínú ilé wọn ò fa kọ́ọ̀pù sí mi lọ́wọ́ o wọ́n bá gbé mi jù sáàárín àwọn méjì wọ́n fún mi bíi búrẹ́dì papọ̀ mo ní òpin ìrìnàjò mi rè ní London mo gbé wọ́n bá gbé mi dé ibi tí mi ò mọ̀ rí wọ́n bá gbé mi débẹ̀ wọ́n pọ̀ níbi bẹ́ẹ̀ wọ́n bá kọ́kọ́ lọ jù mí sínú sẹ́ẹ̀lì nígbà wọ́n gbé mi jù sínú sẹ́ẹ̀lì mo fi sọ pé àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ní Nàìjíríà nínú àwọn 15 yẹn wọn ò ṣe é ṣe nígbà tó ń gbé mi jù sínú bẹ̀ wọ́n bá tan gbogbo AC sílẹ̀ ìgbà àkọ́kọ́ tí máa wọbẹ̀ ní àjọ ayé mi ni wọ́n bá tan AC ṣe rí AC yẹn ti tutù kò síbi tí mo ti lè adjust ẹ̀ ẹ̀jẹ̀ mi gan tó bá float nínú ẹ̀ n kò yá mo bá ń dá sunkún pé kí ni mo ṣe wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé nǹkan tí mo ṣe fún mi wọ́n ní in 2000 and so wọ́n ní kinní kan wà tí wọ́n post on sáàdì káàkiri àwọn rí pé from Google kinní kan wọ́n bá ṣàlàyé ẹ̀ fún mi wọ́n bá fi picture yẹn wọ́n bá fi hàn mi wọ́n ní nǹkan tó máa yọ mí ò ní wípé tí mi bá involve wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe rìsáàjì lórí ọ̀rọ̀ mi gbogbo fóònù gbogbo láptọ̀pù gbogbo nǹkan tí mo ní ní dìváìsì àwọn pípé wọ́n try under 1 week wọ́n fi mí sílẹ̀ lọ́jọ́ yẹn o under 1 week náà fi ṣe gbogbo rìsáàjì yẹn wọn ò rí a single crime nínú kinní mi rárá náà wá pè mí sórí kántà wọ́n ní ṣé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní sharing of all these small girls nǹkan wọ̀nyẹn wọ́n ní child abuse ni wọ́n ní child abuse wọ́n ní mi ìdẹ̀ gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni nígboro nǹkan tí mo fojú mi rí tí gbogbo àwọn táwọn comment section ẹ fi ilé ìkẹ́fì kọ́gbọ́n gbogbo àwọn táwọn wà ní àwọn panelists wa ẹ jẹ́ ká fi kọ́gbọ́n because we can find ourselves anywhere in the whole world. wọ́n náà wọ́n rí wípé àwọn ò rí any crime kọ̀ọ̀kan lọ́rùn mi wọ́n ṣe full research ẹ wá mọ tó wá ṣe tó wá jọ mí lójú wọ́n lọ sínú database wọn in United Kingdom wọ́n lọ wo gbogbo crime wọ́n ní fingerprint wọ́n check wọ́n ní bọ̀bọ̀ yìí ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn wọ́n náà ò rí irú ẹ̀ wọ́n ní everything is wọ́n ò lórúkọ mi ń bẹ̀ mo pe police station gan wọ́n ní ẹgbọ́n sí wọ́n ní nothing like that in any bad record very clean kí ló wọ́n fẹ́ try láti fàyọ èèyàn 15 tó wà nínú ilé pẹ̀lú Mohbad kẹ má lè dìde wù mí tó ní iṣẹ́ iCloud ẹ ní nǹkan kan láti ṣe sí fún shame on you Nigerian police and Nigeria kí mo mọ̀ sí government shame on you ojú tì í shame on you ẹ̀yin DPO gbogbo yín IG shame on you ojú tì í torí mi ìmọ̀ òyìnbó tí mo máa lò ní ìgbà gbogbo ẹ̀ wá sápá mi lórí wọ́n ti wọ́n ya yín mẹ́mi náà ṣe máa ń ya ẹ̀yà kò sí wàhálà ẹ dá padà lẹ́ni ẹ máa san padà fún mi o máa sàn ṣe gbọ́ kí n kó 7 máa gbá padà. máa sàn so kí ni mo wá ń sọ fún wa ni wípé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ wà níbí ẹjọ́ torí Ọlọ́run ìlú wa ò work that is why tí gbogbo yẹn fi ń gòràn tẹ́ ẹ bá lọ ti rí Mohbad mọ́lẹ̀ tẹ́ ẹ bá sọ pé let's decide wípé next month wọ́n á fún ní befitting burial. Case closed. All stations settled. No case to answer. Any evidence again. They will never encourage you, and they will never exhume that boy again. People to be daddy and parrot or anything. But what you want here? Only if you follow for federal government. And you then Bambi, only if you follow for federal government. Anywhere in the whole world. And you then by last one be, they know what is going on. Man, come on, just see like pain. Lórí ọ̀dọ̀ ẹlẹ́bí kọ́ ni mr àti ẹ mọ̀ nǹkan tí máa ń sọ Yínká kọ́ lórúkọ máa ń ẹ mọ̀ nǹkan tí máa ń sọ mo fi pé wọ́n béèrè pé níbo ni ẹ ti wá sà máa ń sọ fún wa wípé Cloud9 àbí nǹkan ló pèrè ẹ̀gbọ́n ti wá Cloud9 ok mr Yínká ẹ sọ pé Cloud9 lẹ ti wá ó bá bẹ̀rẹ̀ sí ní support the government ó sọ wípé problem ti Nàìjíríà ní ó láwọn pásítọ̀ àwọn lè mọ́ àwọn náà ní problem. ọjọ́ nílẹ̀ nìyẹn wá sọ́dọ̀ láti ní oró wá ìkan náà wá sí bíbá ẹ̀ tó ń defend gọ́ọ̀mẹ̀ntì àfọ́gbà yẹn gánjọ́ yẹn. ibi ni yes ẹ wo nǹkan tá à ń sọ ibi báyìí ni it's true ẹ wo nǹkan tá à ń sọ ara àwọn tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì ní máa yẹn they will continue to support themselves they will continue to rub the truth they will never allow the truth to go out in the problem ti country ẹ fi ń dúró ẹ̀yìn nìyẹn
And they wá wo àwọn youth wa tó ń bọ̀ mí mọ̀ bóyá they will be able to stand this. Kọ́ máa lọ di pé wọ́n fọ́n gbogbo ẹ̀ wọ́n fọ́n ká yẹlẹyẹlẹ. With our age, àwa ti gbé tiwa dáyà. Àánú àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn ló ń ṣe mí. Èmi ń ṣe ti Nàìjíríà. Tó bá di àárọ̀ la or ending of this month or before ending of the year, tí n bá sọ pé orí pálí méjì ni mo ń lò. Mo ń lo pálí pupa, mo ń lo pálí green. Tí n bá mú pálí green pé mo dì sóònù wọn pé mi ò ṣe mọ́. Tí n bá fẹ́ wá Nàìjíríà lè máa gba visa. Èló ni wọ́n ń ta visa? £100 àbí èló ni £80. Màá gbà sórí pálí pupa. Màá dẹ̀ máa fi travel lọ bí tí n bá fẹ́ lọ ní gbogbo àgbáyé. Ìyẹn ni pé mo ti sáwọn tí mi bá wọn ṣe mọ́ nìyẹn. So but kí là ń sọ ìfẹ́ tá a ní sí Nàìjíríà la fi sọ fún àwọn leaders wa kán ṣe òdodo lórí justice tó wà lẹ́yìn. Kán sọ wọ́n ti òdodo, jẹ́ dodo wọn lè sọ dodo. kán sọ fact lórí nǹkan tó wà àti lẹ́yìn. tẹ́ni má gbọ́rọ̀ mọ́yàn lẹ́nu ẹ máa sọ̀rọ̀ yín lọ. So kán sọ fact lórí nǹkan tó wà nílẹ̀ yìí because it's unfair kí Wait. ọmọ yẹn kó gbé bẹ́ẹ̀ yẹn. It's unfair kí ọmọ yìí kó gbé bẹ́ẹ̀ yẹn. Ẹ wò ná màmá yìí gba mọ́tò ní ìsìn. Don't worry, Kí lẹ̀ I will give you your time. Màmá tó gba mọ́tò kí lẹ̀ sì kó máa ṣẹlẹ̀. It's because of the DNA. Ṣé wàá mọ problem tèmi wá máa ní lórí kéèsì òní wípé ṣé rí wọn á lọ swap saliva tàbí irun àdúrà. Tó bá swap, it's a planned work. Àwọn àwògbà àdúrà bọ́ náà lè máa gbé mọ́tò yìí jáde. It's a plan ẹwé tó ń fi sí àpò àdúrà every month ni. àbí o. So wọ́n bá mú saliva. Mo kúkú ṣe DNA London. Mo sọ pé mo lè sponsor DNA yẹn kò yẹ kó ju ọ̀sẹ̀ méjì péré lọ. Kò lé ọlọ́gbọ́n kò lé. Now nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí wọ́n bá lọ mú saliva àdúrà. tó lọ fún bàbá ẹ. Àdúrà versus bàbá or àdúrà versus kí ló ti ń porúkọ boy tó kù Mohbad. Mohbad. Gbogbo àwa become positive kò ní jẹ́ negative. Ìyẹn ni pé àdúrà saliva plus bàbá saliva is equal to Mohbad ló lọ́mọ lórí lè yá. ó túmọ̀ sí pé lè àmọ̀ nìyẹn àbí. Yes. Tó bá mú ìtọ́ ẹnu àdúrà tàbí tí màmá gọ́gọ́gọ́gọ́gọ́ fúnra rẹ̀ plus kí ló ti ń pe Mohbad result tó máa fún wọn ẹ máa gbọ́ wọ́n á fún wọn ní 99.9999999 mo ti ṣe àní mo ti ṣe sí mo tí mo ń sọ mo ní certificate lọ́wọ́ 99.99999 ẹ gbé lọ òfurufú 99.999 ló máa gbé jáde. Ní pé Mohbad ló ní 100%. Result we never tell you pé 100%. Ó máa sọ pé 99.99999 bó ṣe máa ṣe nìyẹn. Meaning tẹ bá mú náà ibẹ̀ yẹn tẹ bá fi mọ́ orí 99 yẹn ó jẹ́ 100%. Bó ṣe ń ṣe nìyẹn. Anywhere ni owó ẹ lọ bèrè. Mo kúkú ti ṣe mo dẹ̀ mọ́. So fíà mi nìyẹn. Màmá ti gba mọ́tò ní ìsìn. Saliva màmá kan bí available torí ẹ̀jẹ̀ ó wà lára gene ó wà lára ti Mohbad. Wọ́n jọ papọ̀ mọ́ra wọn. So there is a serious problem on ground. Ìyẹn báyẹn. It is not this is the reason why tí mo fi ní nígbà yẹn tí mo fi ṣe analysis nígbà yẹn pé kí bàbá fúnra rẹ̀ lọ gba nǹkan rẹ̀ kán gbé ọmọ wá bà bíbẹ̀ kọ́ wọ́n á lo tàdúrà fún àbí ìyá Mohbad. That is it. So in that case tí kéèsì bá rí bí eléyìí mo wá ń fi ojú sùnùkùn wò pé ẹ jẹ́ ká ṣe báyìí pé now kò kí burúburú kó má kẹ́ nìkan mọ́ ni ṣé bàbá nìkan ló fẹ́ dá lọ ṣé àwọn ẹlẹ́gà ti máa lọ àwọn wo ló fẹ́ tẹ̀lé bàbá gan so ṣé mi ni mo fẹ́ kúrò London ṣé York Daddy ni ṣé màmá Tẹ́ni Ológun ni ṣé mọ́mí wa wọn tiẹ̀ ní gbarú àwa bó àwa àti justice. àwa ń bọ́lá àbí Mr. Mọ́tòṣọ́ ni ta ni àbí àṣìṣà àrùn. wọ́n lè bá Mr. Mọ́tòṣọ́. níbo àti justice page ní panelist ní Bukky Jesse wọn ò ní gba Bukky Jesse níbẹ̀ wọn ò ní gbolórí ẹbí níbẹ̀ so wọn ò ní gba màmá Àbàdàn kò sẹ́nikẹ́ni tó fẹ́ gbà níbẹ̀ bàbá báwo ni the availability of the legacy okay ta ló ti fẹ́ wà pẹ̀lú bàbá then how are the ṣé mọ mi reach grace well mo sì fún wọn ní máàkì ṣé grace is not bad because we need to forget forgive and forget ike ti ṣe lọ yìí bí bàbá náà kó dẹ̀ la ojú kó là sílẹ̀ with the mercy of God
nǹkan tèmi resolve kìíní mi sí nìyẹn. Kùrẹ́sì is number kankan fojú fo gbogbo àṣìṣe. Ó ní gbogbo àwọn ìṣe wa lọ́lọ́run ti fojú fò dá. So we have to forgive, learn to forgive and forget. Gbogbo àwọn tó gbà there is a poverty in Nigeria, agree, but betrayal èmi ò fọwọ́ sí. But ẹ jẹ́ ká gbàgbé ẹ̀, ẹ jẹ́ ká fojú fò dá, ká lè ẹ máa mú. gbọ́ ṣé lọ́dọ̀ tí yín àbí king ní ti lọ́dọ̀ tèmi ṣẹ́ẹ̀rí ẹ máa gbọ́ ẹ̀yin ní kẹ́lẹ́ máa fojú jẹ́ fò fún dá wọn lésì fún kí ni dá. ṣe máa gbọ́ king 007 Yes, ma'am. ṣẹ́ẹ̀rí wọ́n ní tẹ́lẹ́jọ́ bá mẹjọ́ ẹ̀lẹ́bi ló ṣeé ṣe kán fojú fò dá ṣẹ́ẹ̀rí nǹkan tí àwọn èèyàn lè fojú fò kíní ẹ̀dá ni pé irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí èèyàn kan ṣáájú tó drag ẹ̀ ok ìgbà tẹ́lẹ̀ tún ṣẹlẹ̀ sí ẹ tó ṣẹlẹ̀ sí ṣé mọ̀ pé òun kò feel guilty ṣé understand Yes, ma'am. ẹni bá mọ̀ pé òun ṣẹ̀ ló máa mọ̀ pé ẹni ó ti feel guilty ó ti mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ṣùgbọ́n tó ṣe nǹkan tí ò dáa tó tún claim right báwo la ṣe fẹ́ forgive rẹ̀ níbẹ̀ yìí. Well, ẹ jẹ́ ká fi question so bí mark. tí ọ̀rọ̀ ọ̀gùnrẹ́ ti fi difficult nìyẹn. A lè fi question mark sórí ẹ̀kọ́ tó ń ẹ̀fọ́ bí. bí ìwélé ìmọ̀ torí gùrẹ́sì. àní ẹ lè fọgẹ́ẹ̀tì ṣé gùrẹ́sì lẹ máa ń lọ bí DNA test láti rí yín ò ní tú síta. a lè gbà láyè fún ọmọ ó ti bẹ̀rẹ̀ sí ní fọ̀ ó dàbí ó ti fẹ́ wẹ̀wò fún wọn gan ibi tá à ń lọ Well, yìí. mo support mọ́mi Rich Grace. láyé ó gan mi ò gbà gẹ́rà tí kò gbọ́dọ̀ sí ìjà àwọn ìyá Táwa ló àjẹ́. fẹ́ wá lọ ẹjọ́ nítorí ọlọ́run mọ́mi Lizzy. kí bàbá fúnra ẹ lọ ṣe nǹkan rẹ̀ kó jókòó kó pe ọmọ rẹ̀ dání kó jókòó kó lọ fọwọ́ rẹ̀ gbá. Mr. Bọ́tọ̀ ṣòbólẹ̀ wá. tí bàbá ò dábúrò ni kó lọ gbà. wọ́n ní ìyá ẹni tó tó ìyá o ẹ̀gbọ́n bàbá ẹni tó tó ẹni sùúrù o ẹ jẹ́ n sọ̀rọ̀. ẹni tó tọ́jú bàbá Mohbad ó ń bẹ láyé o ìyá àgbàlagbà girama wọn bẹ láyé ní Èkìtì ìyá gan sọ pé àwọn jọ lọ sí police station nígbà Mohbad kú ni wáì tí wọn lọ mú ìyá wáì tán gbé ìyá wọn sẹ́gbẹ̀ẹ́ tán mú ìyá oníyà ká wáì tán dí ìyá tí wọn sẹ́gbẹ̀ẹ́ kan tó jẹ́ ìyá oníyà náà mú káàkiri ṣé wọn lẹ́bí ni àwọn fúnra wọn ti ẹbí wọn sí pọ́pẹ́ torí pé bí wọn ò lówó lọ́wọ́ tí ó fún wọn ẹ wá ń ti àwọn wèrè tí wọ́n kó bá yín kí bàbá ní ẹ̀gbọ́n bàbá wà bẹ́ẹ̀ ìyá yẹn wá bẹ́ẹ̀ ìyá yẹn sì jí pépé ìyá yẹn sọ̀rọ̀ níjọ́ tí wọ́n lọ sí Èkìtì tí wọ́n rán àwọn èèyàn lọ sí Èkìtì yẹn ẹ sáà rí pé ìyá yẹn wà láàrin wọn. Ó dàbí ìyá àdúrà báyìí. bẹ́ẹ̀ ni ó ń bẹ láàrin wọn ìyá yẹn ló sọ pé òun ló tọ́jú bàbá ó sì jí pépé wọ́n strong gidi wọ́n ṣe ṣàkóṣàkó nú ẹbí wọn ìyá yẹn gan jí pépé jù yàtọ̀ ẹ̀ sọ pé kọ́ ọmọ mú lọ. ta ni ò lè gbowó àbẹ́yẹn kọ́kọ́ tó sọ wípé wọ́n fò ní 2.5 million òun fi rajà sí ṣọ́ọ̀bù bọ́n bá báwọn náà 3 million wọn ò ní sọ́tọ̀ pẹ́ẹ́nu. 2.5 million èèyàn kan láì ṣe òòsàn ògbò àìbọ̀ wọn náà ń sọ Yorùbá. àwọn ni wọn èyí lè trust wọn tí Jésù òfìdí mọ níyàwó olùyàwó tó lóòótọ́ tí ò lè sọ. ṣé mo sáré sọ̀rọ̀ báyìí ṣé ó yá ṣé kí n sọ̀rọ̀. n gbọ́dọ̀ wà ní Bíbélì. ẹ̀jẹ̀ sí ní 07 sọ̀rọ̀ tán. wọ́n ti sọ̀rọ̀ wọn tán lórí ibi tán parí ẹ̀ sí yẹn níbi tán parí ẹ̀ sí yẹn mi ò dé pàtẹ́wọ́ fún wọn. ẹ dákun ẹ bá wọn pàtẹ́wọ́ dàbí mi láì mi ni wọn o wọn máa ń ṣe àwọn ni wọn máa ń jẹ́ kí n máa yọ àwọn update tó ń lọ o ẹ bá mi kí wọn kódà bàbá yẹn wọn náìsì tó yẹ pé Ọlọ́run. ẹ ti náìsì ra yín náà lábẹ́ kọ́nà ẹ máa fẹ́ ra yín mo bò wọn ó náìsì gan. mo yọ̀ọ̀dá yín ó ti á náìsì. mo so yín pọ̀ lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ àní mo so yín pọ̀ lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́.